Galadima, Gumi, El-Rufai ẹ máa múra sílẹ̀ o. Kí ni kí wọ́n múra sílẹ̀ fún? Ìran ikú wo ni wòlíì Tibetan rí fún Galadima àtàwọn tá a dárúkọ yìí lẹ́yìn tí Buhari ti jẹ́ Ọlọ́run pé ṣé lóòótọ́ ni pé Gani Adams kì í ṣe ọmọ Yorùbá? Wòlíì Tibetan ló fọ̀rọ̀ lẹ̀ tí wọ́n sọ nípa Fáṣẹ̀hùn. Kí ló ṣẹlẹ̀ gangan? Ọmọ ìlú wo ni wọ́n pe Ọbásanjọ́? Ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí o. Wòlíì Tibetan tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí sílẹ̀. Ìgbà wo ni bàbá yìí ní wọ́n máa tún gbóhùn Yoruba Nation? Ṣásìkò ti tó? Ṣásìkò tí ì tó? Ṣùgbọ́n kí Yorùbá ṣọ́ra kí wọ́n má tú àṣírí agbára wọn lẹ́ o. Ìpè kí wọ́n múra o, kí wọ́n ṣọ́ra o. Nítorí pé bó tilẹ̀ wù kó rí, kò sógun tó lè borí ilẹ̀ Yorùbá. Ta ló sọ̀rọ̀ yìí? Wòlíì Tibetan náyànnà náà rọ nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin èèyàn wa, kí ni bàbá yìí sọ nípa bí Buhari ṣe lépa ẹ̀mí Ìgbòho? Gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́sí ní sókà ní ilé Ìgbòho nìbàdàn. Lóòótọ́ wọ́n ní Buhari pé people's choice ni o, pé àmọ́ kì í ṣe God's choice gẹ́gẹ́ bí ìran tí wòlíì Tibetan rí. Ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Oríṣiríṣi àwọn àṣírí ni bàbá yìí tú lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe yí orúkọ àwọn bus stop àti àdúgbò padà káàkiri nílùú Èkó. Kí ni wòlíì Tibetan sọ nípa Charlie Boy? Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí. Wòlíì Tibetan tú ọ̀rọ̀ kalẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wọn. Gumi ṣe lẹ́nu Eleyi tí Abdulsalam ṣe, èwo ló rò kó tóbi jù gbogbo ẹ̀? Gbogbo wọn ló bára mu. Èwo ló rò kó tóbi jù? Let God has his way. We don't need to be in a hurry about tomorrow. Ó ní má ṣe lérí ara rẹ̀ nítorí ọ̀la. James 3:4-10. Then ó dẹ̀ tó sọ ní James 4:1-5. Ó ní bológun ti wá, níbo ni wàhálà ti wá. Gbogbo ẹ̀ ló ṣàlàyé. Àbí kò yẹ ń sìn. So automatically nínú ìrìn àjò yìí, nǹkan tí Galadima ń sọ, ṣé báwọn kan ló wà nídìí ti Funtua collected the biggest contract so far from in Buhari regime. Then wọ́n ti gba ìwé iṣẹ́ yẹn sọ́wọ́. Ó lóun ní mind ẹni kó drive ara ẹ̀ lọ sí hospital. Ó dẹ̀ dé bọ́dẹ̀ kú síbẹ̀. Then the other one tí ó ti lẹ poster tó fẹ́ fi ṣe president tó kú tó ló kú tí COVID gbá kí lórúkọ. So Abba Kyari was there. They put some things on the window of Buhari so that Buhari can die this and that. And look at the amount they wanted to use to refurbish the House of Assembly and everything, but we are still alive. Then when they brought Buhari in, this is the revelation. Buhari is people's choice. So what's the meaning of what we are saying? Yeah. Once the Lord has revealed it, said Buhari will win the election, but Buhari is people's choice and not God's choice. Then when he's going, he will change the currency. Prediction 2015. So automatically, the revelation has been there for so long. And nígbà tí ìrètí Buhari pín, ó kú. Galadima pàápàá ó náà ṣì máa tún kú. Then Gumi ó ṣì máa tún kú. Then El-Rufai ó máa kàn tiẹ̀. So kíta ni wọ́n dúró dè yìí, because when you look at the word said in the book of Exodus 1:8-9, ó ní nígbà tí ọba tó mọ Joseph ti kú, ó ní wàhálà dé bá àwọn ọmọ Ísírẹ́lì. Ṣèpẹ́ tó sànù. Ó ní wàhálà ṣe kí ni ó dé bá wọn. Then wàhálà tó dẹ̀ dé bá wọn kò tí ì pọ̀ jù. Later nínú ẹ̀, ó ní ẹnikẹ́ni tó bá bí ọmọ ọkùnrin ó ní kó pa. Ṣèbí plan náà nìyẹn. Then wọ́n ṣètò wá bí Mósè. That's Exodus 2:6-10. Then wọ́n tún wá raise Mósè nílé ọba. Àbí? So ikú tó ń ṣe yìí, àwọn ló ní ọwọ́ sí ikú Fáṣẹ̀hùn. Wọ́n poison Fáṣẹ̀hùn ni. Because Fáṣẹ̀hùn ò gba kọ́bọ̀, kò gba anything. Then ìgbà yẹn náà tó wá fi ọgbọ́n tí wọ́n ti mú Gani Adams tó mú mọ́ra. Then Gani Adams kì í ṣe Yorùbá. Gani Adams is from Igara bí àwọn Kogi side ni. Wọ́n lọ dáko níbi tó lò wà lọ́hùn yẹn ni. Ọbásanjọ́ fún ara ìgbàfẹ́ from Anambra is the puppet of the Northerners.
during the military and gbogbo ẹ̀ àwọn ló ṣe gbogbo ẹ̀ so kí ló fẹ́ ká tó sọ àní nǹkan tá a ní ìdí sí pé ká jẹ́ kí Jésù dá sí lẹ́gbàá tó dẹ̀ ṣàlàyé ní Revelation 2022 pé ẹ ní sùúrù by 2023-2024 the voice of Yoruba will be what? Will be heard. So ó ṣì ń lọ díẹ̀díẹ̀ then ó ti tún gíríjì gbogbo Nàìjíríà ló dìbò fún Tinubu so it will be too bad. National conference ló máa ní ká ṣe gbogbo national conference ti Ṣàgárí ti Goodluck Jonathan tó Ọbásanjọ́ ọmọ yòówó ta waste sí billions la waste síbẹ̀ so káwọn padà jòkó wọ́n ní tá a bá ti Nàìjíríà ti expire ní 2014 ó ti pé 100 ní 2014 wá wo bí táwọn ní sí so another 10 years ti tún kún ó ti tún gorí ẹ̀ so kò sígbà tí máàkù ò ní kú a ṣe máa pàpà separate ní or kàn pè ní United States of Nigeria. Everybody will go now. What you get autonomy from local government. Whatever you get from your governor, go and use in the local government. So what we have in one day local government, you will have the same thing in Kaba local government. So if that is properly annexed, we don't have too much problem. The bitumen in those cities is still there. Ajaokuta in Kogi is still there. Then everything is still there. And we should not be too worried. When they were selling brain in the brain fair in London, they sold the brain of Ghanaian for $10 million. They sold the brain of people from South Africa, 20 million. Then when they sold the brain of the people that come from Sierra Leone, 5 million. Then when it comes to the return of Nigeria, they said they're going to buy it for $1 billion. They said, why are you selling? Why do you want to sell it $1 billion? He said, it's too expensive. He said, no, now. In comparing, not if you brain, you won't share. Wọ́n ti fi jalè. Wọ́n fọwọ́ kan mineral olè náà ń jà. Then wọ́n lè bímọ kú, wọ́n lè bóbìnrin sùn kú. Ló jẹ́ kejì. Ìyẹn ń ṣe mineral resources. Then ìkẹta, wọ́n máa ń dá sí nǹkan tí ò kàn wọ́n. Then wọ́n dẹ̀ tún máa ń ṣe kíni. Wọ́n tún máa ń fi ìka ṣera wọn. So with that, ìyẹn ò affect the mineral resources. We are paying for the mineral resources because they are too endowed with good things, but they did not know how to harness it and to use it. So that's why they bought, and that's why they're still looking for means to colonize Nigeria again. They were looking for every avenue. To recolonize Nigeria. And again, to come into Africa again. But because of the intervention of the Chinese people, it will be difficult. Because it's a thing they can do between Germany, France, and Britain. They do it. But China will not allow them. And the Russians. And the Russians, because they didn't tally with them. So that's the reason why we need to be very, very careful. So what Galadima said was right. But you remember what the man said? The other man who, what's the name of the other general that is using battery? Dasuki. No, he's a retired general. He was the one that has a hand in the death of Fajuyi and the rest of them and at Ijebuland here. Danjuma said, don't go to the hole with Yoruba. Tí Yorùbá bá ti fẹ́ tàn ẹgbẹ́ kẹjọ bá wọn wọnú kòtò ó ní má tẹ̀lé wọn because eré wọn ló dá then òdìkejì ó dá. So that's a problem. So what he said was right. And what they attacked the other time was just the OPC. But by next year, Agbekoya will be up again. Wọ́n ti kó wọn jọ padà. Agbekoya will be up again. But ká wá careful lórí nǹkan tí à ń get lórí social media. Most of Yoruba power has been leak here through the media. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Exactly. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀. So yẹn la máa tún máa bá àwọn tó mọ méjì mẹ́ta ní Yorùbá ẹ ṣe ẹnu kù. Olúwa jẹ́ ti healing ẹ lè máa sọ. But eléyìí ta lè fi gbára wálẹ̀ ẹ má fi sórí afẹ́fẹ́. Àwọn ọmọ tẹ̀ tí ń gbòòrò jáde gan lórí social media. So kò yẹ kó rí bẹ́ẹ̀. So nǹkan tó sọ yẹn wrong. Láti kékeré láti bẹ̀rẹ̀
wọ́n ṣe máa suppress Yorùbá ni because wọ́n rí pé Yorùbá pọ̀ Exactly. Yorùbá pọ̀ ní Brazil Yorùbá pọ̀ ní Trinidad and Tobago along that coast lọ́dẹ America ni Yorùbá wà lọ so a ti pọ̀ jù kò kí n ṣe pé wọ́n lè ṣẹ́gun wa láyé kò sí ẹni ogun tó lè borí Yorùbá Yorùbá ló yẹ kó pè ní Israel kì í ṣe ibi tó ẹni tó pè ní Israel ẹni Israel àwọn yẹn ò pọ̀ wọn ò dẹ̀ ń jòkó sílẹ̀ but Yorùbá ń travel ibikíbi tó bá ti wọ́wọ́ àwọn mẹ́ta kan ló bá débẹ̀ wá bá àwọn méjì wá bá Ìgbò wá bá Yorùbá àwọn ló ti gbà pé tí wọ́n ti tán Nàìjíríà tó máa travel káàkiri láti wá jíjẹ mímu but Hausa ò kúrò nílé then Hausa wà níbí Fúlàní wà níbí nítorí pé àwọn ló ní ìjọba àwọn ló wọnú CBN tó ń gbówó jáde àwọn ló kọ́ Emefiele lólè Emefiele ò láyà tó tó yẹn Buhari ló kọ́ Buhari ló fi lọ́kàn balẹ̀ torí gbà tó ń kún àwọn ọbẹ̀ gbogbo àwọn ọmọ yẹn náà fún níṣẹ́ ní CBN wọn kàn náà gbowó láti ṣiṣẹ́ ìyẹn ní Tinubu fi gbé ìdájẹ́ padà síbí so ẹ má jẹ́ ká lé Tinubu léré ó mọ nǹkan tó máa ṣe nítorí pé Psalm 37 ó ní má ṣe ìkànnì nítorí ẹni gbogbo torí ire nínú ọ̀nà rẹ̀ ó ní gbẹ́kẹ̀lé Olúwa nítorí pé àwa yóò jẹ ẹ́ then ó dẹ̀ tí wàá sọ fún wọn ní Genesis 37 from verse 16 to 24 ó lóun ò rírí níbi tó ọmọ olódodo ṣe kéde tó ti tọrọ jẹ ẹ fi gbogbo ẹ lẹ the Lord will take care of us then when you look at what happened ní Psalm 24 ó ní ti Olúwa nílẹ̀ Àti ẹ̀kọ́ rẹ̀. ìyẹn ni mo fi sọ fún yín lọ́jọ́ ìpè Buhari ló ń lépa Ìgbòho Bẹ́ẹ̀ni. so kì í ṣe Nàìjíríà ló lé Buhari Ìgbòho òṣè ó pẹ̀gbọ́n ẹ̀ and he's asking for justice ẹ̀gbọ́n ìtọ́jú láti Germany ọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ sí ti Kánò náà Aborode. Yes, sir. Bẹ́ẹ̀ni. òun ló gba Aborode náà wọ́n san ransom wọ́n tún pa wọ́n tún jókòó ẹ̀ so tó bá jẹ́ kò sẹ́ni tó máa rí inú tí náà rí bí náà Bẹ́ẹ̀ni. then gbogbo rally tó ṣe ẹ̀mí ẹ̀ nìkan kan ò sọnù ńbẹ̀ Yes. then kí lẹ́lẹ́ lé fún ẹ̀tún kó mú ẹ̀kọ́ ìbọn lọ́ba lé ẹ̀ lọ́n fọ́ lé mọ́ lórí ṣe gbogbo everything mọ́ lórí kò wọ́ọ̀kì náà wọ́n ṣe life bẹ́ẹ̀ wọ́n ṣe life bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ṣe life bẹ́ẹ̀ so automatically Galadima àwọn Yorùbá náà ló ṣe máa tún sìnkú ẹ̀ then gbogbo ìkà tí wọ́n ṣe lẹ́yìn sí ẹ̀ka máa wọ́pọ̀ ṣe ṣe gbogbo ẹ̀. ìyàn wà kí lè ròyìn òun náà ni bàbá yìí ti sọ yìí o wọ́n ti sọ oríṣiríṣi àwọn ìran tó lágbára kan kọgbìn ọ̀rọ̀ tí wọ́n tú jáde lórí àwọn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àwọn tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ Yorùbá Nation lórí ọ̀rọ̀ àwọn ará òkè ọya àwọn àgbààgbà òkè ọya ẹ̀yẹ èèyàn wa kí lè ròyìn ẹ̀dá sí drop comment and remember to like share and follow us. Thanks for watching. I love you fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu